àkójúmọ́ mà níbi yòówù tẹ́tí láǹfààní àti máa darapọ̀ mọ́ wa láti máa gbọ́ wa lórí ètò fún ti àkókò yìí. Ojú tẹ́ fún wọ̀ wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fún gbọ́ wa, etí náà kò ní di. Àyànfẹ́ Elédùmarè wọn lórúkọ tèmi jẹ́. Ìròyìn la mú wá fún wa fún ti àsìkò yìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà. Ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí ìyún Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ti sọ̀rọ̀ síta lórí ilé-iṣẹ́ ìfọpo Dangote refinery wípé àwọn kan ni wọ́n jẹ́ agbésùmọ̀mí tí wọ́n ti jẹ́ kí ilé epo náà kó ní àṣeyọrí. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn kan ni wọ́n ní èdè àìyedè láàrin ara wọn ní ìpínlẹ̀ Delta tí wọ́n sì ti ṣekú pa ènìyàn 4 ní ìpínlẹ̀ náà. Ní ìpínlẹ̀ Delta bákan náà, àwọn méjì kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí ẹ̀wọ̀n ọdún 10 pẹ̀lú bí wọ́n ṣe ń ta ìbọn ìléwọ́ fáwọn ènìyàn ní ìpínlẹ̀ Delta ọ̀hún. Ẹni tó ti fi ìgbà kan jíde fún ààrẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyún Adamu Garba ó ti sọ̀kò ọ̀rọ̀ sí ẹni tó jẹ́ Simon Ekpan wípé ó mọ̀ nípa àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n ń da ìlú rú. Nípa ti Yorùbá Nation, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọmọyẹlé Sowore òun ni ó ti sọ̀rọ̀ sóde báyìí wípé òun fi ara mọ́, bẹ́ẹ̀ ni òun sì ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Nation. Lábala ti Biafra, Simon Ekpan ó ti kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n mú létí tòsí ilé iṣẹ́ ológun ní ilẹ̀ Ìgbò ìyún Barak ní gbogbo ilẹ̀ Ìgbò wípé kí wọ́n máa kó kúrò níbẹ̀ torí láìpẹ́ yìí àwọn ń bọ̀ wá sọ̀sẹ́. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Àwọn alágbára orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà ní ìgbọnnu epo rọ̀bì ìyún epo bẹntiró ni wọn kò fẹ́ kí iléeṣẹ́ ìfọpo Dangote kó ní àṣeyọrí bí tí ń wù kó mọ́. Ẹni tó jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ rí ìyún Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ èyí di mímọ̀ lásìkò tí ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tó wáyé lánàá òde yìí. Ó sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ìfọpo Dangote refinery èyí tí wọ́n ná owó tó jẹ́ $20 billion lé lórí ó ní kò tíì ní àṣeyọrí báyìí látàrí pé àwọn kan wà tí wọ́n ti jẹ́ bàbá ìsàlẹ̀ tí wọ́n ti jẹ́ gàba tí wọ́n sì ti jẹ́ oníjẹkújẹ jẹgúdújẹrá nídìí iṣẹ́ epo bẹntiró. Àwọn ni wọn ò fi àyè sílẹ̀ láti jẹ́ kí iléeṣẹ́ ìfọpo Dangote náà kó rí ọwọ́ mú láti máa gbé epo bẹntiró jáde. Ó sọ di mímọ̀ wípé owó tí wọ́n ń rí jẹ nínú gbígbé epo wọlé sórílẹ̀-èdè Nàìjíríà ó ní ó ti pọ̀ tó sì já sí wípé wọ́n mọ̀ pé bí iléeṣẹ́ ìfọpo Dangote tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ níṣe ni àwọn kò ní rí ọ̀nà àbáyọ láti rí gbogbo wọ̀bìà àti ìjẹkújẹ tí wọ́n ń jẹ nídìí iṣẹ́ epo bẹntiró náà jẹ. Ó ní èyí ló fà á tí wọn kò lè fi àyè sílẹ̀ tí wọn sì ní ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ ìfọpo Dangote náà láti rí ọwọ́ mú. Ó ní bí eléyìí ò bá sì tí ì ṣẹlẹ̀ níṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa ní wàhálà nípa ọ̀wọ́n gógó epo bẹntiró. Ó ní bí wọ́n bá fi àyè sílẹ̀ fún iléeṣẹ́ ìfọpo Dangote ọ̀hún torí ẹsẹ̀ walẹ̀ tó sì gbé epo jáde dáadáa. Ó ní èyí yóò tún wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn tí kìí ṣe tó orílẹ̀-èdè Nàìjíríà lórí dáadáa láti wá dá iléeṣẹ́ oríṣiríṣi kalẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà tí ètò ọrọ̀ ajé wa yóò sì fi máa gbòòrò sí i. Ní ìpínlẹ̀ Delta, àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn kan ni wọ́n ti ṣe ìkọlù síra wọn báyìí nígbà tí wọ́n sì dẹ́mi ènìyàn 4 légbodò lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ. Ní ibi tí wọ́n pè ní Ugeli ní ìpínlẹ̀ Delta ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé pẹ̀lú bí ẹni tí ó fi orúkọ bọ ara rẹ̀ láṣìírí tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ bó ti sọ di mímọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pe orúkọ wọn ní ẹyẹ àti ayé òní ọjà sí wípé wọ́n wà ní ìpínlẹ̀ náà tí wọ́n sì ní èdè àìyedè láàrin ara wọn látàrí wípé wọ́n nìkan nínú ẹgbẹ́ òkùnkùn náà òní ó ṣe bẹ́ẹ̀ tó ra ọjà lọ́wọ́ ẹlẹgbẹ́ kejì yún egbògi olóró tó sì kọ̀ tí kò san owó fún un.
ìgbà tí kò sanwó yìí ó ní ẹni tó tajà fún náà lọ béèrè owó ní ọwọ́ rẹ̀ tí ó sì kó kùtìbò tí wọ́n lu tọ̀hún bíi kúkú bíi yíyè. Lẹ́yìn tí wọ́n lù tán ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé lẹ́yìn tó jẹ́ bí ọjọ́ kejì tí ẹni tó rajà àwìn náà tí ó kọjá ní agbègbè ọ̀hún tó sì jẹ́ pé òun nìkan ní dárìn ní í ṣe òun náà gbẹ̀san ìwà èyí tó wù tó náà sì fi lù ú. Èyí ló di yánpọnyánrin tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjèèjì tí wọ́n fi kó ogun ja ara wọn nígbà tí wọ́n sì ní wọ́n ti ṣekú pa ènìyàn 4 ní agbègbè Okogwe ní Òtòwòdò yàn ní ìpínlẹ̀ Delta nígbà tí wọ́n tún ṣekú pa ènìyàn 2 míì ní agbègbè Ìwérèkó àti Ọ̀gọ́ Park ní ìpínlẹ̀ Delta náà. Gbogbo akitiyan láti bẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta sọ̀rọ̀ yìí Bright Edafe òun ló já sí pàbó pẹ̀lú bó ṣe já sí pé aago rẹ̀ ni kò já gara lásìkò tá a fẹ́ kó ìròyìn yìí jọ. Nípínlẹ̀ Delta bákan náà ilé-ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ ọ̀hún ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ju àwọn ènìyàn 2 kan sí ẹ̀wọ̀n ọdún 10 pẹ̀lú ẹ̀sùn pé wọ́n ń ta ìbọn ìléwọ́ fún àwọn ènìyàn. Ilé-ẹjọ́ gíga tó wà ní Kwale òní ní ìpínlẹ̀ Delta ló ti ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ sí júwe ẹ̀wọ̀n ọdún 10 fún àwọn ènìyàn 2 kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Joshua Anamali ẹni ọdún 25 àti Nancy Addo tó jẹ́ ẹni 30 ọdún ní ilé-ẹjọ́ náà látàrí wípé wọ́n fi ẹ̀sùn náà kàn wọ́n ní ọjọ́ 27 nínú oṣù kínní ọdún 2021 ní agbègbè Udemili ní ìpínlẹ̀ Delta lásìkò tí àwọn agbófinró tí wọ́n yẹ ọkọ̀ àwọn tí wọ́n kọjá lọ kọjá bọ̀ tí wọ́n yẹ ọkọ̀ wọn wò èyí tí wọ́n sì sọ wípé àsìkò yìí ni wọ́n bá ìbọn ìléwọ́ lọ́wọ́ àwọn méjèèjì ọ̀hún pẹ̀lú ẹ̀rí máa jẹ́mi ìṣó èyí tí adájọ́ àgbà Eyín O Enomo torí dì mọ́ báyìí òun ló sì ní òun fi dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 10 pẹ̀lú iṣẹ́ àṣekára fún àwọn méjèèjì títí di ìgbà tí ọjọ́ wọn yóò fi pé nínú ọgbà ẹ̀wọ̀n náà. Ẹni tó ti fi ìgbà kan jẹ́ olùdíje fún ààrẹ ẹgbẹ́ òṣèlú APC Eyín Adamu Garba ó ló ti bu ẹnu àtẹ́lù tó sì ti fi ẹ̀sùn kan ẹni tí ó jẹ́ ajìjàǹgbara tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra ìyún Prime Minister Biafra Simon Ekpa tó ti ní í ṣe ni ó mọ̀ nípa ìwọ́de èyí tó ń lọ lọ́wọ́ báyìí. Ó ní Simon Ekpa ó ní ó ti gbé owó kalẹ̀ fún àwọn Haúsá tó wà ní Òkè Ọya lọ́hùn-ún láti máa fi da ìlú rú kí wọ́n lè rí ohun tí wọ́n ń fẹ́ gbà ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ó sọ èyí di mímọ̀ lójú òpó ayélujára rẹ̀ ìyún X Twitter rẹ̀ tó sì sọ di mímọ̀ lánàá òde wípé Simon Ekpa ọ̀hún ó ní òun àti àwọn ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà kan ni wọ́n ti jọ gbìmọ̀ràn papọ̀ tí wọ́n sì ti gbé owó kalẹ̀ fún àwọn ènìyàn láti máa da ìlú rú kí wọ́n máa pè ní ìwọ́de àlàáfíà. Ó ní àwọn ọ̀tá yìí ó ní wọ́n ń fẹ́ ìṣubú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní ìran Haúsá ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gọ̀ lọ́tẹ̀ yìí pẹ̀lú bí wọ́n ṣe gba àbọ̀dè fún àwọn ìlú tó wà ní ibẹ̀ láti gbé ogun ti ẹni tó jẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lábala ìròyìn ti Yorùbá Nation báyìí ẹni tó ti fi ìgbà kan jẹ́ olùdíje fún ipò ààrẹ nínú ọdún 2023 Eyín Ọmọyẹlé Sowore ó ní ó ti sọ ọ̀rọ̀ di mímọ̀ lánàá òde yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ń ṣe pẹ̀lú rẹ̀ tó sì ń lọ káàkiri orí ayélujára báyìí níbi tó ti sọ di mímọ̀ wípé òun fi ara mọ́ bẹ́ẹ̀ ni òun ṣe ìfọwọ́sowọ́pọ̀ fún àwọn tó ń pè fún ìdásílẹ̀ ọmọ Oòduà Eyín Yorùbá Nation. Bákan náà ló tẹ̀síwájú wípé gbogbo akitiyan àwọn àti ìjìjàgbara táwọn ń jà níṣe ni àwọn pè fún kí oníkúlùkù kó lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ kí kálukú lọ lọ́nà títí ẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni ti Yorùbá Nation náà ni ó ṣe rí. Ó ní ṣùgbọ́n o ẹ jẹ́ ká kọ́kọ́ lé ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ náà ká tó wá fàbọ̀ fún adìyẹ ní ọ̀rọ̀ ti Yorùbá Nation náà rí. Ó ní bí a bá sọ wípé kí oníkúlùkù wa ká lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ká pín bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ó ní lóòótọ́ àti lódodo àwọn kan wà nílẹ̀ Yorùbá tán jẹ́ pé wọ́n bẹ nínú àwọn aláṣẹ ilẹ̀ Yorùbá tí wọ́n sì tún ba ilẹ̀ Yorùbá náà jẹ́. Ó ní bí oníkálùkù bá wá fọ́n dàgbé tí Ìgbò lọ ní ọ̀tọ̀ tí Haúsá lọ lọ́tọ̀ tí Yorùbá náà sì tún lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ó ní kò sí àní-àní àwọn tó jẹ́ ti Yorùbá tí wọ́n ba ìjọba jẹ́ báyìí kò sí ohun méjì jù kan padà wá sílé tí ń ṣe ilẹ̀ Yorùbá wọn náà lọ. Onígbà náà á tún wá mọ ìgbésẹ̀ tá yóò gbé. Ó ní ó ń ṣe àtìlẹ́yìn àti
àdúrótì fún àwọn tí wọ́n pè fún Yorùbá Nation yìí. Ó ní ṣùgbọ́n ẹja kọ́kọ́ jọ fọwọ́sowọ́pọ̀ náà ká kọ́kọ́ bá àwọn alágbára ilẹ̀ yìí wí náà ká tó wá fàbọ̀ fún àárín ara wa gan ní pàtó. Lábala ti Biafra Nation báyìí, ẹni tó jẹ́ ajìjàǹgbara tí ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra èyàn Simon Ekpa ó ní ó ti sọ ọ̀rọ̀ di mímọ̀ lójú òpó ayélujára rẹ̀ Twitter rẹ̀ lánàá òde yìí tó ti sọ di mímọ̀ pé gbogbo àwọn ènìyàn tán bá wà ní ilẹ̀ Ìgbò tí wọ́n sì mú létí àwọn báràkì sójà ní í ṣe ni kí wọ́n máa kó kúrò níbẹ̀. Ó ní láìpẹ́ yìí níṣe ni àwọn yóò gbé ìgbésẹ̀ èyí tó já sí wípé àwọn sójà ọ̀hún tí wọ́n pè ní agbésùmọ̀mí ní ọ̀dọ̀ tiwọn ó ní àwọn yóò gbógun tì tí àwọn yóò sì lé wọn kúrò ní gbogbo ilẹ̀ Ìgbò tí wọ́n wà ọ̀hún. Ó ní kó má bàa wá di wípé agbanilójú òrùnkún yóò máa ṣẹ̀jẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n mú létí àwọn ènìyàn yìí. Níṣe ni kí wọ́n kálukú wọn kí wọ́n máa bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ báyìí láti kó kúrò ní agbègbè tí àwọn báràkì náà tí wọ́n bá wà, torí láìpẹ́ yìí àwọn yóò yọwọ́ ìjà sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó wà ní gbogbo ọ̀dọ̀ àwọn lọ́hùn-ún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn náà ni Àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ títí dìgbà tá tún máa mú ìyẹn mẹ́wàá fún wa, orúkọ tèmi kò ní yí padà, Àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa wò rí wa gbọ́ lóòrèkóòrè. Títí dìgbà náà, ẹ yáṣẹ́ lónìí.